gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ni èmi kò má dẹ̀ kọrin o. gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ni ètò. Kadi koroba o, kadi suku, Kàdàbí mọ́lẹ̀ o, bẹ́ẹ̀ni ojú sọ́kọ, kẹ̀mbẹ̀ sanyán bàbá ṣọ́. Ìró àti bùbá pẹ̀lú àbètí ajá. Àgbàlá ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn. Bẹ́ẹ̀ni o. Kárí ni ká pọ́n nílẹ̀ Yorùbá lónìí yẹn. Ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi, ẹ fàṣà kọ́mọ. Gbàgede àṣà ni. àṣà alẹ́ wa ni. Gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa tó ṣí wa létí lọ́sẹ̀ yìí. gbàgede àṣà ni ètò. Mojísọ́lá Ìjàyí látọ́kùn ètò yẹn ò bẹ́ẹ̀ lórí àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa tó ṣí wa létí lọ́sẹ̀ yìí. gbàgede àṣà ni ètò. Gbàgede àṣà lètò ọ̀hún, àní gbàgede àṣà lètò eléyìí. Lórí ètò eléyìí gangan la ti ń kọ́ra wa ní àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, la ti ń gbé káṣà àbínibí wa, àní káṣà àdáyébá wa kó má parun nítorí pé tẹnitẹni tàkísà ní tààtàn. Ẹ wò ó, mi ò ní dènà pẹnu, ẹ kú dédé àsìkò yìí, ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́, ẹ kú ìrọ̀lẹ́, àní ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi, àní níbikíbi tẹ́ ẹ ti láǹfààní láti máa wò mí lórí ẹ̀rọ ayélujára, àní lórí móhùnmáwòrán ti YouTube jákèjádò àgbáńlá ayé. Mo ní gbogbo àkókò tẹ́ ẹ bá wà ń bẹ̀ pátápátá ni mo fi ń kí yín pé ẹ máa kú dédé àkókò yìí o. Lágbára lọ́wọ́ Elédùmarè, ẹ ò ní mórí ibú sọ ẹnu, ẹ ní ṣàwúre lẹ́yìn ìgbèsè, ẹ wà ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ̀yin lá máa bá, àwa náà lá máa wá, àwa lá máa wá o, ẹ̀yin náà lá máa bá lágbára lọ́wọ́ Elédùmarè. Ohun Elédùmarè ló dá mi ní dúdú, dúdú kì í ṣàrùn. Mo dúdú lóòótọ́, àmọ́ àwọ̀ mi ló dúdú, ọpọlọ mi ò dúdú. Àwọ̀ mi lè dúdú o, ọpọlọ mi ò dúdú rárá. Ohun Elédùmarè ló dá mi ní dúdú nítorí pé dúdú kì í ṣàrùn. Ojú mi ló dúdú lóòótọ́, ìwà mi ò dúdú pínpín, ìwà mi ò dúdú. Àmọ́ ẹ má gbàgbé pé nínú ìkòkò dúdú tẹ́ rí òun lẹ̀kọ funfun gbòò bí àlà ló ti ń jáde wá. Bẹ́ẹ̀ ni ohun Elédùmarè ló dá mi ní dúdú, ojú mi dúdú, àwọ̀ mi ò dúdú, dúdú gangan ńlẹ̀ èèyàn, dúdú ló níwà ọmọlúàbí lọ́wọ́. Bẹ́ẹ̀ ni dúdú àwọ̀ lásán ni, kò ní í ṣe pẹ̀lú iṣẹ́ ọpọlọ. Ọpọlọ dúdú, ọpọlọ ò dúdú, àwọ̀ lè dúdú, ọpọlọ ò lè dúdú. Ẹ wò ó, dúdú àwọ̀ dúdú dáa, èèyàn dúdú ni mí, ọmọ ilẹ̀ Nàìjíríà, ọmọ Áfíríkà ni mí, ọmọlúàbí èèyàn tó wá láti ìran Yorùbá. Gbogbo ìran Yorùbá pátápátá ọmọlúàbí ni wá. Mo kàn mú ìrùn wá ni pé ká kàn fi ṣe ìfáàrà. Yèyé Gbàgede àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi, àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín àfẹ́bí sínú kò ń jà hàn. Èmi lọmọ bólóúnjẹ bá rí mi tó rojú máa sì fàìjẹ́ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápọ̀ ọ̀kanjú àmì ni. Àríkẹ́ ọmọ ajó má níwòrán mo tún ti létí ń bọ̀ sórí àpèrè ètò. Ìbàràpá ni mí, ọmọ àfi bàràpìlẹ̀ ọ̀rọ̀ tápá ti tán. Ìrúwà òjòkó agbe dúdú orí òkèlè àpọ̀ gàgàrà kíkọ́ lérúwà agbe ló máa ń dájà tiwa. Lónìí àyájọ́ àwọn èwe Children Day lórílẹ̀‐èdè wa, àyájọ́ àwọn èwe káàkiri nílẹ̀ wa, àyájọ́ àwọn èwe káàkiri. Ọ̀rọ̀ àwọn èwe náà lásọ, òwe ń bẹ, àròkọ ń bẹ, nítorí pé àwọn èwe àwọn ni ọjọ́ ọ̀la wa. Bẹ́ẹ̀ ni báwọn eléèbó ṣe sọ, wọ́n ní they are our future leader, children. Àwọn èwe wa àwọn ni ọjọ́ ọ̀la wa. Wọ́n níbi tí ọmọdé bá sì jókòó, ibi tí àgbàlagbà bá jókòó jàre ẹnu mi àgbo, ibi tí àgbàlagbà bá jókòó ńbẹ̀ lọ́mọ kéékèèké ó ti wá bá àwọn ògo wẹrẹ wa. Ọ̀rọ̀ wọn mú láyà mi, ọ̀rọ̀ wọn kan pa, ọ̀rọ̀ wọn ṣe pàtàkì sí mi nítorí pé màjèsí èrò ní
ìní ó dàgbà bó dọ̀la ọwọ́ ọmọdé tẹ̀sí rí wọn ní kò tó pẹpẹ tàgbàlagbà gan wá kèrègbè á sọ̀rọ̀ àwọn ìwé á márùkù wá á ṣe bá ṣe ń ṣe a ní àṣà àdáyébá àwọn baba ńlá wa báwo làwọn baba wa ṣe ń ṣe nílẹ̀ Yorùbá láyé àtijọ́ táyé wọ́n fi ń tòrò bí omi àfòwúrọ̀ pọ̀n gbogbo ẹ̀ pátápátá la máa mú wá mi ní wararo ìní rẹpẹsẹ ìní súnrakì ṣùgbọ́n máa lọ mú onílù wa máa fẹ́ mú onílù wa wọlé nítorí pé kinní ọ̀hún á ṣe é nítorí pé àyájọ́ àwọn ìwé ni ẹ má gbàgbé o gbàgede àṣà yèyé gbàgede àṣà TV ẹ máa bá mi pín ká ẹ máa pín ká ẹ fún ọ ká ẹ jẹ́ kára yóò rí gbọ́ ẹ jẹ́ kí wọ́n dá mọ́ o yèyé gbàgede àṣà TV lélẹ́yìí mú bọ̀ náà ẹ jẹ́ mú onílù wa wọlé o. Ẹ̀bá gbogbogbò bí ajá ẹ̀bá kankankan bí àgbo ẹ̀bá tẹnubèpè kẹ́ẹ̀tẹnu bàṣẹ a ò débi tí a fẹ́ dé. Ẹ̀bá gbogbogbò bí ajá ẹ̀bá kankankan bí àgbo ẹ̀bá kẹnu bèpè kẹ́ẹ̀kẹ́nu bàṣẹ a ó débi tí a fẹ́ dé òótọ́ ni lágbára lọ́wọ́ Elédùmarè á débi tá a fẹ́ dé dandan ni èyí ni mo fi sọ fún gbogbo àwa èyí tí à ń jà fitafita fún orílẹ̀-èdè Yorùbá ìyẹn tí Yorùbá nation pé lágbára lọ́wọ́ Elédùmarè a máa débẹ̀ dandan ni á kó olùkọ́ ẹrú àní á kó ní ọgbà àwọn ẹranko tá a wà yìí á kó ní zoo ni ibi tí wọ́n kó àwọn ẹranko sí orílẹ̀-èdè Nàìjíríà ní jẹ́bẹ̀ á kúrò nínú ìpayín kékeré kílàkílò á kúrò nínú ìpayà á kúrò nínú kò sówó á kúrò nínú wàhálà òun ìdààmú á bọ́ sílẹ̀ olómìnira tiwa àní ilẹ̀ tiwa tó kún fún wàrà àti oyin èyí tí ń ṣàn fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀rá mílíìkì ní jẹ́bẹ̀ á bọ́ síbẹ̀ láìpẹ́ láì jìnnà ẹ má fọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àwọn ẹ tẹ̀síwájú nínú iṣẹ́ yín o ẹ máa jà fitafita fún orílẹ̀-èdè olómìnira Yorùbá yẹn rú Yorùbá nation torí pé láìpẹ́ láì jìnnà a máa débẹ̀ dandan ni ẹ wò ó nínú àṣà Yorùbá àpọ́nlé ń bẹ ń bẹ àbùkù rẹpẹtẹ ó ń bẹ nínú àṣà aláwọ̀ funfun nítorí kò sí àpọ́nlé ń bẹ rárá kò sí àpọ́nlé kankan nínú èdè òyìnbó yù náà ni kò sí àpọ́nlé kankan kò sí ọ̀wọ̀ kò sí ìbọ̀wọ̀ fúnni nínú àṣà tòyìnbó àmọ́ àṣà àwọn baba ńlá mi òun làṣà tó gbayì tó dáa tó rẹwà tó sì pa òfin Ọlọ́run mọ́ ní tó dá mi lójú ni wọ́n tí ògùn ẹni bá dá mi lójú ṣe là fi gbárí báyìí mo fògùn mi gbárí ògùn àṣà mi ni mo fi ń gbárí tó ló dá mi lójú ni tí ògùn ẹni bá dá ni lójú a fi ń gbárí ni àní àbùkù rẹpẹtẹ ń bẹ nínú àṣà aláṣà ń bẹ nínú àṣà aláwọ̀ funfun kò sí báṣà àwọn baba ńlá wa kò bá àṣà àwọn baba ńlá wa mo ni mo sọ nítorí pé ìwà ọmọlúàbí àṣà ọmọlúàbí làṣà Yorùbá àṣà tó dáa tó rẹwà tó sì pa òfin Ọlọ́run mọ́ ni ẹ wò ó òun ni mo ṣe sọ wípé àti àwa tá a wà lókè òkun àti àwa tí a wà lórílẹ̀‐èdè Nàìjíríà àti gbogbo ọmọ Yorùbá níbi tá a fọ́nkádé ibi tá a léwédé tá a pe gbòdé ní gbogbo àgbà ńlá ayé pé ẹ jẹ́ ká gbé àṣà tiwantiwa lárugẹ tẹnitẹni tàkísà ń ta àtàn ọmọ tó sọ lẹ́nu ló sàpò ìyàkọ́ ètò gbàgede àṣà yìí ń ké tantan wípé tá a bá dé ilẹ̀ olómìnira ti Yorùbá nation tá à ń lọ tí a bá mú àṣà wa ká mú lọ́kùnkúndùn ká tó lọ ẹ má jẹ́ kó mi ó lọ tẹ̀ ìwọ̀gbìn wa lẹ́nu nítorí pé ó ṣe pàtàkì ó sì ṣe dandan fún wa ká mọ ohun tá à ń ṣe àṣà aláṣà ká lọ gbé wọ̀ bí ẹ̀wù akó tiwa pati síbì kan àmọ́ àṣà aláṣà lọ gbé wọ̀ bí ẹ̀wù ìyẹn ò dáa àṣà tiwantiwa gan ló yẹ ká gbé lárugẹ torí pé kọ́ńbó ló ní mú àgbọ̀n ìsàlẹ̀ ló ní họ́wùhọ́wù ìgbélárugẹ àṣà Yorùbá ló yóò jẹ wá lógún níbi gbogbo tá a bá wà nítorí pé èdè tá à ń sọ aṣọ tá à ń wọ̀ ọ̀rọ̀ ẹnu wa aṣọ tá à ń wọ̀ oúnjẹ tá à ń jẹ àti ìwà wa òun ni ó fi wá hàn irú ẹ̀yà tá a ti wá bẹ́ẹ̀ ni níbikíbi tá a bá wà ká máa rẹpírẹsẹ̀ǹtì ká máa ṣojú Yorùbá dáadáa ká máa rẹpírẹsẹ̀ǹtì orílẹ̀-èdè Yorùbá dáadáa ni òun ni mò ń sọ tó pé láìpẹ́ láì jìnnà á dé orílẹ̀-èdè olómìnira ti Yorùbá èyí tí ọkàn wa ń pòǹgbẹ fún tá à ń jà fún ètò gbàgede àṣà nílé iṣẹ́ níbi tá a ti ń kọ́ra wa ní àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá èdè abínibí wa ṣe pàtàkì ẹ jẹ́ ká máa sọ ká máa bá àwọn ọmọ wa sọ màá mú fọ́nrán ọmọdébìnrin kan wá lónìí ẹ wò ó
iṣẹ́ takuntakun ó ń bẹ lọ́wọ́ àwa òbí nítorí pé òní làyájọ́ àwọn ògo wẹrẹ wa. Mo fẹ́ fi ètò yìí sọrí àyájọ́ tàwọn ògo wẹrẹ wa nítorí pé ó ṣe pàtàkì. Ọmọ tí a bí tá a kọ́ ní ó padà gbélé tá a kọ́ tà. Ẹ jẹ́ ká lọ wo bí àwọn òbí ọmọbìnrin yìí wọ́n kọ́ ní èdè Yorùbá, wọ́n kọ́ ní èdè àdúgbò. Èdè àdúgbò wọn ìyẹn ni wọ́n pè ní òyìnbó ń pè ní dialect. Ṣé mọ̀ pé dialect èdè Ìbàràpá, èdè Èrúwà ó ń yọ nínú ohun tèmi náà. Mo gbọ́ ní ó dùn lẹ́nu mi ìsìn lè fílẹ̀ kódà bí mo ṣe ìbò èdè Ìbàràpá ó tún rùn bẹ́ẹ̀. Ẹ̀yin náà ṣàmọ̀ ẹ wo èdè dá ká máa fi kọ́ àwọn ọmọ wa, èdè abínibí wa pàápàá jùlọ èdè àdúgbò wa nítorí pé bàbá wà nínú ewu a lè ṣèdè sí àwọn ọmọ wa tí àwọn tí ó wà lẹ́gbẹ̀ẹ́ wa tí wọ́n ṣe ẹ̀yà wa tí wọ́n sì ní gbọ́ tá a máa fi yọra wa kúrò nínú ewu. Èdè abínibí ẹni a sì máa ṣàǹfààní fún àwọn èdè àkọ́kùntẹ́ni míì. Fún àpẹẹrẹ bí mo bá gbọ́ èdè Yorùbá dundun dáadáa bá fẹ́ lọ rí kọ́ èdè òyìnbó yóò ṣàǹfààní, bá fẹ́ lọ rí kọ́ èdè Faransé tí wọ́n pè ní French yóò ṣàǹfààní. Ẹ wò ẹ jẹ́ ká kàn sí àwọn ẹnjìníà wa lókè lọ́hùn-ún bọ̀. Alẹ́dẹ̀dẹ̀ bàmí àti èmi ọmọ Adémiládé Elizabeth Lìjọ̀ká mo mà ti tó wá ọmọ àrèlẹ́gùn uboyi owó tí ho jàró òka ọmọ agbóró ìládòkun ọmọ Lìjọ̀ká àbáwọn ọmọ sásálọ̀gá ògún ràkàlókùn ó gbọ́wọ́ òkun lóbìnrin ọmọ gẹ́nẹ́gẹ́nẹ́ bíi ìsúdẹ anáyàmá nábèsè ó kó mi jangbọ́rẹ́sẹ̀lé òkè lílá nẹ́yìn apèrè pé ó ìnàmú kọ̀ọ̀kọ̀. Sáàrù sẹ̀mẹ́tì fọ èdè yìí jẹ́ yọ̀ngá tẹ́ àbámi yèmí mà ṣúṣẹ́ tẹ́ o àwọn ọkọ mi ní èdè yìí mẹ́fọ̀ yìí ni àjọ dédé bàmí àti yèmí mẹ́bẹ̀rẹ̀ ni jí akọ àwọn ọmọ ńlá ní èdè àṣà àti ìbílẹ̀ torí pé àgbàlagbà fọ̀ pé ọ̀nà yóò bá ti gbàgbé ulé èdè àṣà àti ìbílẹ̀ pé àpò òyà òun màgbé kọ̀ọ̀rọ̀ yìí. Now, I'm using this opportunity to tell all parents that they should teach their children languages and cultures and traditions, and that wherever they are in the world, that they should never be put aside. Thank you. Gbèrè mọ́dé yìí ó kárí láì orí rẹ̀ ó kàn kí òní wá ní ṣánpù òní kú ní kékeré. Ẹ jẹ́ kí n gbé fún àwọn òbí ọmọdé yìí, mo gbé fún yín. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ nítorí pé ẹ ṣiṣẹ́ takuntakun. Kò rọrùn lóòótọ́ pàápàá jùlọ àwọn oríṣiríṣi nǹkan tí ń ṣẹlẹ̀ láyìíká wa kò rọrùn o. Kò rọrùn bí gbogbo àyíká wa ṣe rí kò rọrùn torí pé ayé ọ̀làjú la wà láti kọ́ ọmọ lédè. Ẹ wo èdè ìkálẹ̀ bó ṣe dùn mọ̀rànmọ̀ràn yín lẹ́nu ọmọ yìí. Ẹ tún wá wo bó ṣe fọ Gẹ̀ẹ́sì bí ẹni ńlá yìí. Ó sọ èdè abínibí rẹ̀, ó sọ èdè ìkálẹ̀, ó sọ mọ̀ràn ìmọ̀ràn yóò dùn lẹ́nu. Ó tún wá kẹ́ ẹ̀ lè bá a mọ̀ pé kì í mọ̀ ṣeré. Ó gbọ́ èdè òyìnbó, ó gbọ́ Gẹ̀ẹ́sì yẹn, ó gbọ́ dúdúdúdú ni. Ẹ wò ó ṣe dandan èdè ni wọ́n fi dá wa mọ̀ yàtọ̀ sí kọ́lọ̀ yàtọ̀ sí àwọ̀ èdè ni wọ́n tún fi lè dá wa mọ̀. Bẹ́ẹ̀ ni ẹgbọ́n tó mọ̀ ń sọ ó pàṣẹ mẹ́sẹ̀jì fẹ́yìn àgbàlagbà tẹ́ẹ̀lé ṣèdè yín. Ó ní ọmọ tó bá sọ lẹ́nu àpòyà ló so kọ́ ọrùn, ó sàpòyà kọ́ ni ó so kọ́ ọrùn ni àwọn kan nínú ọmọ tó bá sọ lẹ́nu ló sàpòyà kọ́ ibo ló so kọ́ ọrùn ni. Ìyàwó ó sì padà jẹ́ a gbọ́dọ̀ gbàgbé orírun, a gbọ́dọ̀ gbàgbé orísun wa, a gbọ́dọ̀ gbàgbé ilé, a gbọ́dọ̀ gbàgbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá nítorí pé àṣà ọmọlúàbí ni. Nítorí pé ẹni tó bá gbàgbé ilé tó gbàgbé orírun ìyà ni yóò padà jẹ́. Ẹ má jẹ́ lọ síbẹ̀ yẹn. Ẹ wò ó àní àṣà àdáyébá àwọn baba ńlá wa, àṣà tiwantiwa gangan ẹ jẹ́ ká mú ṣinṣin, ẹ jẹ́ ká mú ní ọ̀kúnkúndùn. Àṣà tiwantiwa ó ṣe pàtàkì, ó máa ń fi hàn irú ibi tí èèyàn ti wá, irú ẹ̀yà tí èèyàn jẹ́. Nínú àṣà àdáyébá àwọn baba ńlá wa, nínú àṣà tiwantiwa ni wọ́n ti mú ibi ọmọ ní sísin, ìyẹn placenta. Ntájọ máa sọ lónìí ó wá pọ̀ díẹ̀ tó pé ibi tí mò ń lọ ò jìnnà, ibi tí mo kàn fẹ́ yàgò pọ̀. Àṣà kásìn ibi ọmọ àwọn Yorùbá gbàgbọ́ pé tibitire la wá ilé ayé. Sísin ibi ọmọ yìí tí olóyìnbó ń pè ní placenta a mú ní ọ̀nà tó yàtọ̀, ó yàtọ̀ síra wọn nítorí pé pẹ̀lú ohun èlò oríṣiríṣi ni Yorùbá fi ń sin ibi ọmọ. Ibi ọmọ ṣe pàtàkì láyé àtijọ́ láti sìn nítorí àwọn baba ńlá wa gbàgbọ́ pé àjò kan náà ni wọ́n jọ rìn, àjò kan náà ni ibi àti ire jọ rìn,
àjò kan ni wọ́n jọ bá wáyé. Láyé òde òní àti sọ ọ́ dìdàkudà. Láyé àtijọ́ ìgbàgbọ́ àwọn baba ńlá wa ni pé bàbá àwọn mọ̀lẹ́bí bàbá ọmọ tó ní ọmọ tá a bí ọmọ òkó lò ọmọ tuntun ọmọ òkókó tá a bí àwọn ni wọ́n lè sin ibi ọmọ àwọn láàfà ibi ọmọ yẹn placenta ni mo ń sọ o placenta tibitire ni bí ọmọ bá ti ké wẹ́n ní ibi tí wọ́n ń pè ní placenta ní ó jábọ̀ ṣé wá rí placenta yìí tóyìnbó ń pè placenta tí Yorùbá pè ní ibi ọmọ kì í ṣe ohun tá a lè mú ṣeré nílẹ̀ Yorùbá tí a bá fọwọ́ yẹpẹrẹ mú ó lè mú ayé ọmọ mi ìpolúkúrú muṣu ó lè má yé ọmọ mi ìbàjẹ́ ẹ béèrè lọ́wọ́ àwọn àgbà tó bá súnmọ́ yín tàbí tẹ́ ẹ súnmọ́ wípé láyé àtijọ́ bóun náà ṣe ń ṣe ibi tó bá tutù ní wọ́n ń sin ibi ọmọ sí láyé àtijọ́ pẹ̀lú ìkòkò pẹ̀lú àwọn ohun èlò kan tó pàtàkì èyí tó bá ìlànà bí wọ́n ṣe ń ṣe ní ìdílé àti ìlú kálukú mu bẹ́ẹ̀ ni placenta àwọn ará àgbàanì wọn kì í fi ọwọ́ yẹpẹrẹ mu ibi ọmọ ní Yorùbá ń pè é wọn kì í mu ní ọwọ́ yẹpẹrẹ nílẹ̀ kóòtù òjire ìgbàgbọ́ wa ni wípé ibi tí a bá sin ibi ọmọ sí ó ní í ṣe pẹ̀lú kádàrá àti ìgbésí ayé ọmọ náà tẹ bá rọmọ míì tó láì tó kúnnù kó máa para bìkan kó máa para ẹ tàbí kó máa wà níbìkan ṣáṣáṣá àwọn àgbáyé àtijọ́ wọn á béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé wọ́n rí bí ẹ síbẹ̀ ni torí wọ́n gbàgbọ́ pé ibi tí wọ́n bá sin ibi ọmọ sí ni ọkàn ọmọ máa fà sí òun ló fi kàn án nípa láti jẹ́ wípé ẹni tí yóò sin ibi ọmọ á jẹ́ fámìlì bàbá ọmọ mọ̀lẹ́bí bàbá ọmọ ó sì gbọ́dọ̀ tọ́jú ẹ̀ dáadáa bí wọ́n ṣe ń ṣe láyé àtijọ́ àmọ́ láyé òde òní inú ilé ìyàgbẹ́ ilé ìgbọ̀nsẹ̀ aláwo ibẹ̀ ni wọ́n ju bí ọmọ sí wọ́n á wá fomi tì í wọ́n á fomi flush ẹ̀ dànù ó lè fa ẹ̀mí ìkórìíra kó bàlẹ̀ ayé ọmọ náà bẹ́ẹ̀ ní tá a ti rírí là ń sọ eléyìí ò kì í ṣe superstition rárá àṣà ṣe pàtàkì nínú ìgbésí ayé ẹ̀dá wọ́n á tì í sílé ìyàgbẹ́ ẹ̀rí ìyún a máa lọ ṣeré pẹ̀lú àwọn ìgbọ̀nsẹ̀ ìdí á máa ta ẹ̀yìn ẹ̀rù nínú ọkàn yín èyí tẹ́ ẹ̀ tì sílé ìyàgbẹ́ òun tẹ́ ẹ fomi flush ẹ̀ sísàlẹ̀ àtèyí tí àwọn baba wa sọ lọ́jọ́ sínú ìkòkò tí wọ́n rì mọ́ ibi tó tutù ní bóyá etídò tàbí ibì kan ṣá ẹ sọ èyí tó dáa ẹ sọ ọ̀nà inú ẹ̀rù lọ́kàn yín ẹ sọ ọ̀nà ẹ sọ lọ́kàn ara yín ọ̀nà wo ni méjèèjì gbà dá ọ̀nà tí méjèèjì gbà tí èyí tí wọ́n sin tó ń gbé sínú oòrù tí wọ́n sin ọ̀nà tó gbà dá ó pọ̀ ju ọ̀nà tí eléyìí tá gbé sílé ìyàgbẹ́ tá a fògbé flush tó wà nínú ìgbẹ́ lọ alẹ́ lòmíì lẹ́yìn ayé òde òní yóò tún mú olubi ọmọ ìyẹn placenta á gbé fún ajá á ní kájá oúnjẹ á fi ṣe oúnjẹ ajá tí ọmọ bá dàgbà á máa wá hùwà bí ẹranko á máa hùwà bí ẹranko á máa hùwà bí ajá ẹ wò ó orí àwọn baba ńlá wa pé láyé àtijọ́ wọ́n sì mọ nǹkan tí wọ́n ń ṣe ẹ wo mò ń bọ̀ ẹ jẹ́ ń lókè lọ́hùn. Gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ni ètò kó má dà kọrin o gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ètò káàdì kóróbá o káàdì sùkú kádàdì múlẹ̀ o bẹ́ẹ̀ ni ojú sọ́kọ kẹfẹ́sán yan bàbá ṣọ́. ìró àti bùbá pẹ̀lú àbètí ajá àgbáyé ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn bẹ́ẹ̀ ni kárí ní ká pọ́n nílẹ̀ Yorùbá lónìí yẹn. ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi ẹ fàṣà kọ́mọ gbàgede àṣà ni àṣà alẹ́ wa ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa tó ṣí wa létí lọ́sẹ̀ yìí gbàgede àṣà ètò. Mojísọ́lá Ìjàyí ta tó kún ètò yẹn ò bẹ́ẹ̀ lórí àṣà ni. àní ẹlòmíì á mú ibi ọmọ placenta á fi ṣe oúnjẹ ajá gbé fájá jẹ ẹ̀rí pé lèyí lágbára kò dáa tó kò bójúmu tó kò bá àṣà Yorùbá mu ẹnìkan ní gbogbo nǹkan ní èyí àṣà máa ń pọ́nlé máa pọ́nlé o
nítorí pé Yorùbá gidi ni mí ọmọ Yorùbá àtàtà ni mí mo súnmọ́ gbà mo sì mọ̀ ṣe mú àṣà Yorùbá ni nítorí pé ibi ọmọ yìí tí wọ́n ń pè placenta ní ṣe ohun tá a kàn lè fọwọ́ yẹpẹrẹ mú tàbí tá a gbà dànù wọ́n nítorí pé ayé ọ̀làjú la wà wọ́n nítorí pé àwọn míì nítorí pé àwọn ti kàwé àti kàwé náà àti lajú àti travel all over the world àti a lọ sókè òkun men ẹ wò ó bẹ́ẹ̀ ṣe ibi ọmọ yín yóò nípa ọ̀ nínú ayé ọmọ ó sì ṣe pàtàkì nínú ayé ọmọ nítorí pé wọ́n ní ká ṣe bí wọ́n ti ń ṣe kó lè bá rí bí wọ́n bó ti ń rí mo kàwé mo kẹ́kọ̀ọ́ òwe mo lajú kò ní nǹkan kan ṣe nínú tí wọ́n ń pè ní àṣà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ á tọ́jú olubi ọmọ dáadáa yìí tí wọ́n tó yìnbó ń pè ní placenta ó ṣe pàtàkì ó ṣe kókó ayé ò ní mú mi kò ní mú ọmọ mi kò ní mú yín kò ní mú ọmọ yín kò ní mú wa kò ní mú ọmọ wa lágbára lọ́wọ́ Elédùmarè ẹ jẹ́ á tọ́jú ẹ̀ dáadáa bí ahun ti ń tọ́jú nǹkan ní ẹ̀ ní ká tọ́jú olubi tí wọ́n ń pè ní placenta yìí ẹ̀kọ́ ilé ṣe pàtàkì nílẹ̀ Yorùbá láyé àtijọ́ torí Yorùbá gbàgbọ́ pé bí a ti ń kẹ́ ọmọ tá bá bímọ tá à ń kẹ́ gẹ̀gẹ̀ náà la tún máa ní láti ṣe kíni láti kọ́ ní ẹ̀kọ́ ilé torí pé ilé la ti ń kẹ́ṣọ̀ ròde gbogbo ẹ̀yin ọmọ kéékèèké ẹ tẹ́tí ẹgbẹ́ ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ gbogbo ẹ̀yin àgbààgbà ẹ̀yin ọlọ́gbọ́n ayé ẹ jẹ́ ká jọ bomi ọgbọ́n mi lórí ètò tòní gbogbo ọ̀mọ̀ràn tó mú yóò gbìn ẹ jẹ́ ká jọ fi mọ̀ràn kú mọ̀ràn torí pé ogun alùgbàlùgèdè sí ti kú olùgbò àdájá ogun ìgbélárugẹ àṣà Yorùbá àjọjà gbogbo ọmọ Yorùbá àtàtà ni o àjọjà gbogbo wa ni nítorí pé tẹnitẹni tàkísà báyìí níta àtàn àní bẹ́ẹ̀ làwọn baba ńlá wa ni wọ́n máa ń fi ìyàtọ̀ tó wà láàrin àbí ìkọ́ àti àkọ́ ọ̀gbà wọ́n máa ń fi hàn ní gbogbo ìgbà lóòótọ́ la lè kọ́ mọ́ àmọ́ ọ̀tọ̀ ní ká kọ́ ọmọ ọ̀tọ̀ ní kọ́ ọmọ ó gbẹ̀kọ́ o àwọn àgbàlagbà mọ̀ wípé àkọ́ ọ̀gbà wà àkọ́ ọ̀gbọ́ wà ọ̀tọ̀ la bí ìkọ́ ọ̀tọ̀ ní kọ́ bímọ kọ́ má kọ́ rárá ọ̀tọ̀ ní ká kọ́ ọmọ kó má gbẹ́kọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò papọ̀ a lè kọ́ ọmọ kó má gbẹ́kọ̀ ṣùgbọ́n Ọlọ́run ò ní ṣe àwọn ọmọ tiwa lágbára lọ́wọ́ Elédùmarè Ọlọ́run ò ní ṣe wọ́n lákọ̀ ọ̀gbọ́ Ọlọ́run ò ní ṣe wọ́n ní àkọ́ ọ̀gbà nílẹ̀ Yorùbá ẹ̀kọ́ ilé kì í ṣe ti òbí tàbí ti ìyá àti bàbá tó bí ọmọ nìkan Yorùbá gbàgbọ́ pé ojú kan ní bímọ igba ojú ní tọ́ ìgbàgbọ́ Yorùbá nù pé ojú kan ní òbímọ o igba ojú ní ò bá tọ́ Yorùbá gbàgbọ́ nínú pé gbogbo mọ̀lẹ́bí bàbá àti ìyá ọmọ ní ó pawọ́pọ̀ tọ́ ọmọ ìgbàgbọ́ Yorùbá nù nígbà tí ọmọ bá ti wà lọ́mọ òpóǹlò ọmọ òkókó ọmọ kékeré láti máa kọ́ torí pé kékeré la ti ń pẹ̀ka ìrókò àwọn míì àní kékeré la ti ń pè kan ìrókò ẹlòmíì àní kékeré la ti ń pẹ̀ka ìrókò nítorí pé tó bá dàgbà tán ẹbọ ni ó máa gba kékeré báyìí la ti ń pè kan ìrókò mú bọ̀. tó ń ṣí wa létí pé ká má gbàgbé gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ni èmi kò má dà kọrin o gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ni ètò káàdì kóró bá o káàdì sùkú káàdì mọ́lẹ̀. bẹ́ẹ̀ ni mo ní nígbà tí ọmọ bá ti wà lọ́mọ ọdún méjì tó ti wà lọ́mọ ọdún méjì tó ti wà ní ọmọ ọdún kan àbọ̀ ọdún kan àtoṣù mẹ́sàn-án ọdún kan àtoṣù mẹ́wàá ọdún kan àtoṣù bíi mélòó kan tó bá bọ́ sí ọmọ ọdún méjì tó jẹ́ pé ó ti ń gbọ́n díẹ̀díẹ̀ láti máa kọ ìgbà yẹn gidi láti máa kọ ní ẹ̀kọ́ òun gangan yóò ti máa mú àwọn ẹ̀kọ́ tí ó fẹ́ tí ṣe mọ̀ pé ọmọ ní ẹ̀kọ́ abẹ àbínimọ́ yóò ti máa mú wá bẹ́ẹ̀ ni ìgbà yẹn làwọn òbí ni wọ́n ti máa kọ́ ọmọ fún àwa òbí láti kọ́ ọmọ a ní láti ní ẹ̀kọ́ ẹ má bínú ẹ jẹ́ mú ìwà ẹ jẹ́ kí n lò lọ́nà ọbẹ̀ wọn
n tí èèyàn ò bá ní kò lè bùyàn láéláé òbí tí ò bá lẹ́kọ̀ọ́ kò lè kọ́ ọmọ torí ohun tí mi ò ní mi ò lè fún yín n tí mo bá ní màá fún yín ohun tí mo bá ní ni màá fọ́ ọmọ mi òbí tí ò bá lẹ́kọ̀ọ́ náà ò lè kọ́ ọmọ o ẹ má ṣì mí gbọ́ bẹ́ẹ̀ ni torí pé Yorùbá a mà létò a ní ètò tó pọ̀ gan-an èmi fẹ́ pín ẹ̀kọ́ ilé sí bí ọ̀nà bíi mélòó kan á fẹ́ tó bí ọ̀nà bíi méje sí mẹ́jọ lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ sọ pé ẹ̀kọ́ àbínimọ́ ẹ̀kọ́ ìfarawé tàbí ẹ̀kọ́ àwòkọ́ṣe mo lè má lè mú gbogbo ẹ̀ wá tán lónìí ṣùgbọ́n àwọn mélòó kan tí a bá mẹ́nu bà lónìí ẹ̀yin náà mọ̀ pé Yorùbá gbàgbọ́ nínú ká bímọ ká kọ́ Yorùbá gbàgbọ́ nínú ká bímọ ká tọ́ àṣà Yorùbá ni Yorùbá mú ẹ̀kọ́ ilé lọ́kùnkúndùn kẹ́kọ̀ọ́ òwe tó dé ẹgbẹ́ ẹ mọ̀ káwọn bàbá wa máa ń sọ pé mo kọ́gbọ́n orí mi bẹ́mi náà ò kàwé o mo kọ́gbọ́n orí mi bẹ́mi náà ò kàwé o ìwé ọ̀tọ̀ ọgbọ́n orí mà ló jẹ́ bàbá ìwé ọ̀tọ̀ ọgbọ́n orí mà ló jẹ́ bàbá o mo kọ́gbọ́n orí mi bẹ́mi náà ò kàwé o bẹ́ẹ̀ ni àwọn bàbá máa ń sọ kẹ́kọ̀ọ́ òwe tó dé ní ẹ̀kọ́ ilé tiwa lẹ̀kọ́ ọmọlúàbí tiwa lẹ̀kọ́ gidi tiwa oríṣiríṣi ẹ̀kọ́ níbẹ̀ nílẹ̀ Yorùbá táwọn ìyá ńlá wa àti àwọn bàbá ńlá wa fi ń kọ́ wa láyé àtijọ́ mo ní àkọ́kọ́ ẹ̀kọ́ ilé àkọ́kọ́ ẹ̀ ní ẹ̀kọ́ àbínimọ́ ẹ̀kọ́ àbínibí ṣé kí n pè ní ẹ̀kọ́ àbínimọ́ àbí ti ẹ̀kọ́ àbínibí ìkejì ní ẹ̀kọ́ àfarawé tàbí ẹ̀kọ́ ìfarawé tàbí ẹ̀kọ́ àwòkọ́ṣe ẹ̀kọ́ erémọdé tàbí eré ọmọdé tàbí àti ọ̀rẹ́mọdé bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ yẹn náà tún wà ẹ̀kọ́ ìṣirò kíkà nǹkan káwọn òyìnbó tó dé làwọn ìyá wa ti ń fi òṣùpá ka wákàtí ẹni wọ́n ti fi ń ka oṣù wọ́n ti ń fi oòrùn bóòrùn bá ti yọ bóòrùn ti wọ̀ ni wọ́n fi ń ka wákàtí ká aago tó dé kóyìnbó tó kó aago ọwọ́ àti aago táǹsó máa ń ro ògiri dé mo sọ fún yín ẹ̀kọ́ ìṣirò kíkà nǹkan bíi owó ọjọ́ ọ̀sẹ̀ oṣù àti ọdún nílẹ̀ Yorùbá ẹ̀kọ́ ni ó ní báwọn bàbá wa ti ń kà òṣùpá mélòó bóṣùpá bá ti lé wọ́n ti mọ̀ pé oṣù tuntun ti lé nìyẹn ó ní bí wọ́n ṣe ń kà láyé àtijọ́ àmọ́ ká dúpẹ́ o lọ́wọ́ ọ̀làjú náà torí ohun tí ó tún ṣe ohun tó làjú tún ṣe dá díẹ̀ àmọ́ ọ̀làjú bà nǹkan tó pọ̀ jẹ́ gidi gan-an mi ní parọ́ fún yín torí pé èké ti dáyé àṣà àti dápò mù èké dáyé àṣà àdápò mù ìtàn dòwe ní máa mú ìwà lọ́jọ́ míì ayé ọ̀làjú ìdè lóríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ní rògbòdìyàn ń ṣẹlẹ̀ ní gbogbo ẹ̀ ń dàrú ayé òròjúmọ́ ìlú òráàyè báyìí kọ́ ló ṣe ní láyé àwọn baba ńlá wa láyé àwọn baba ńlá wa ayé rójú ìlú tòrò ìlú ráàyè oníkálukú rí jẹ wọ́n rí mu kò sí rògbòdìyàn kò sí gbàgbàgbàgbà gbọmọgbọmọ tó wà ń gbà yẹn gan náà ò pọ̀ àwọn àjòjìgbòdògbò tí ń wọnú ìlú ní jọmọ gbé nígbà náà ẹ wò ẹ má tún jẹ́ ń lọ síbẹ̀ yẹn mi ò fẹ́ yà kúrò nínú ẹ̀yà abala ti ẹ̀kọ́ eléyìí tí mò ń bá bọ̀ nítorí pé ẹ̀kọ́ ní sọ ní dọ̀gá múra kí o kọ́ dáradára àwọn àkọ́sórí tí wọ́n kọ́ wa nígbà táwa wà kékeré nu o nítorí pé bẹ́ẹ̀ bá rí ẹni tó ń fi ẹ̀kọ́ ṣe ẹ̀rínrín wọ́n ní ká má ṣe farawé wọn torí pé ìyà ni ó padà wá jẹ wọ́n bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ìkíni olójoojúmọ́ ìkíni àtìgbàdégbà ìkíni fún àkànṣe àti oríṣiríṣi àsìkò ẹ̀bẹ́yìn náà ṣáàmọ̀ oríṣiríṣi ìkíni tí ń bẹ nílẹ̀ Yorùbá ẹ̀yin náà mọ̀ oríṣiríṣi ẹkú tí Yorùbá ní ẹ káàárọ̀ màá kà fún yín ẹ má wọrí ẹ káàárọ̀ inú káti ẹ̀ tó ní ẹ káàárọ̀ láti ní ẹkú ìdájí ẹkú òru ń bẹ o ẹkú àjìn ni wọ́n ń pè lóru ẹkú àjìn ẹkú òru ẹkú àjímọ́nú ẹkú ìdájí ẹ káàárọ̀ ṣé ẹ mọ ẹkú tí mo sọ kó tó wá kan ẹ káàárọ̀ lẹ́yìn ẹ káàárọ̀ ni ẹkú ìyálẹ̀ta lẹ́yìn ẹ káàárọ̀ ẹkú ìyálẹ̀ta lẹ́yìn ẹkú ìyálẹ̀ta ni ẹkú àsán ẹkú ọ̀sán o ẹka àsán o lẹ́yìn ẹka àsán ẹkú ìrọ̀lẹ́ mà ló kàn ká tó kan ẹka alẹ́ kó tó wá ku ó dàárọ̀ o ṣe mọ̀ pé kíkí náà ni gbogbo ẹ̀ kékeré tí wọ́n á nìyí o èyí tó tún pàtàkì tó gbòǹgbò jù ní ẹkú déédéé ìwòye ẹkú ojú oorun o ẹkú rìn bẹ́ẹ̀ bá rẹni tí ń lọ lórí ìrìn
ẹ̀kọ́ ni ẹ̀kọ́ kíkí ojoojúmọ́, ẹ̀kọ́ kíkí àtìgbàdégbà. Ẹ kú ìnáwó ńkọ́, ẹ kú ewu ọmọ, ẹ kú ìnáwó tìyàwó yìí o, ẹ̀yìn ìyàwó ò ní mẹ́ni lára kíkí tí Yorùbá nínú, lára kíkí tí Yorùbá nínú. Ẹ kú dédé àsìkò yìí, ẹ kú oríṣiríṣi ẹkú ni Yorùbá ní, oríṣiríṣi kíkí ni Yorùbá ní. Bí àwọn èèyàn bá ń ṣe ọ̀fọ̀, Ọlọ́run má jẹ́ kọ́fọ̀ ó kàn wá, ìbànújẹ́ ò ní kàn wá o. Gbówó Yorùbá kan ni ó ní bá àdá ṣíṣe sílẹ̀ tá ò ṣènáwó, ó níjọ́ tí ìbànújẹ́ bá gba pòfáyọ̀ ńkọ́, ó lẹ́ni ẹni ní dúró ti ni. Èèyàn tí èèyàn bá ní náà ní bá ní kẹ́dùn àròkàn, wọn ní bá wa kẹ́dùn àròkàn lágbára lọ́wọ́ Elédùmarè. Tí ọ̀fọ̀ bá ṣẹ̀, wọ́n á tún kí wọn pé ẹ kú àṣẹ èdè, ẹ kú àtẹ̀mọ́ra, àní rírú ẹ̀ mọ́. Kò sí bí èèyàn ṣe lè, bí nǹkan ṣe lè ṣẹlẹ̀ nílé ayé yìí, tàbí téèyàn ṣe lè dúró, tàbí téèyàn ṣe lè wà tí Yorùbá ò lè kíyàn. Ẹ kú àjíòde, ẹ kú ìfọṣọ. Ńgbà kòró dé, àwọn èèyàn máa tún kíra wọn, a máa kú ti kòró yìí o. Bẹ́ẹ̀ ni nínú àṣà Yorùbá ló wà, nínú ẹ̀kọ́ kíkí ojoojúmọ́, nínú ẹ̀kọ́ kíkí àtìgbàdégbà nìyún wà lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn. Ìwà ọmọlúàbí ńkọ́ nínú ẹ̀kọ́ ilé ló wà, àlejò ṣíṣe ńkọ́ nínú ẹ̀kọ́ ilé ló wà, ìbọ̀wọ̀ fágbà nínú ẹ̀kọ́ ilé ló wà, ìtọ́jú ilé, ìtọ́jú oúnjẹ. Ó tiẹ̀ ní bí wọ́n ṣe ń kọ́ wa lóúnjẹ nígbà táwa wà kékeré, bí wọ́n ṣe ń kọ́ wa nípele ìpele ni. Àwọn ẹ̀gbọ́n tèmi ọkùnrin ni wọ́n, ṣùgbọ́n nígbà náà, nígbà tá a kéré tá à ń dàgbà díẹ̀díẹ̀, tí ẹ̀gbọ́n mi ọkùnrin tó bá ro àmàlà fún yín, lákúlì jàlá ẹlù o, ẹ jẹ́ àjẹpọ́nu láni ọmọkùnrin tó bá ro àmàlà fún yín, nítorí pé wọ́n kọ́ wa láti kékeré bí ọmọ bá ṣe pọwọ́ léra wọn ní iṣẹ́ ilé tí wọ́n máa ṣe. Ẹni ń fabọ́ ti mọ̀ pé abọ́ lòun ó fọ̀. Ẹ̀yin èwe ìwòye ẹ máa kẹ́kọ̀ọ́. Ẹni tí ó lọ tá ti mọ̀ pátá lòun ó lọ, ṣe mọ̀ pé ńgbà náà láyé àtijọ́ tóyìnbó ò tí ì sáyé dẹ̀rọ̀, tí blender oríṣiríṣi ò tí ì dé, ọwọ́ la fi ń lọ ata wa. A máa lọ tí òkú náà dirín, àwọn ìyàwó ìjà tẹ ẹ̀rọ ni. Bẹ́ẹ̀ ni èlùbọ́ ńkọ́, a máa ń fi ọwọ́ gún èlùbọ́ láyé àtijọ́ tá a jẹ, kó tó di pé ẹ̀rọ dé, kó tó di pé òyìnbó sáyé dẹ̀rọ̀. Mo sọ fún yín pé ayé ọ̀làjú náà da, ọ̀làjú láǹfààní tiẹ̀, àmọ́ òfò tí ọ̀làjú ṣe, òfò tọ́làjú ṣe wá pọ̀ o. Bẹ́ẹ̀ ni báǹfààní ẹ̀ ṣe wà lòfò ẹ̀ náà wà. Wọ́n pe òyìnbó pè kan ní advantage and disadvantages. Bí ó ṣe wà nínú ara wọn nìyẹn, ó wọnú ara wọn ni. Bí ọ̀làjú ṣe láǹfààní, bẹ́ẹ̀ náà ló tún ní òfò títí ẹ̀ tó ṣe wá, ó ládàánù tó mú wá bá wa o. Kọ́nà má jẹ́ àpasán, ká má pòfò, ká má pàdánù lágbára lọ́wọ́ Elédùmarè. Nípele ìpele báwọn ọmọ bá ṣe wà ni wọ́n ti máa ń kọ́ wọn. Ẹni tí ó fọṣọ wà, ẹni tí ó gbálẹ̀, ẹni tí ó fàbọ́, ẹni tí ó lọta, ẹni tí ó dáná, ẹni tí ó s'oúnjẹ. Ó máa ń tó àkókò kan tó yẹ pé àwọn òbí gan wọ́n máa ń ní àyè láti rìláàsì bí àṣẹ léèbù. Wọ́n máa ń ní àyè ìsinmi tí ọmọ bá dàgbà dé àkókò kan. Nínú ẹ̀kọ́ ilé ni o. Yorùbá alétò, ẹnìkan ní ojo ní Yorùbá àwọn ìjà, àwa ìjà Yorùbá kì í jà, Yorùbá ní ètò. Bí Yorùbá bá fẹ́ jagun, wọ́n á ṣàlọ̀ síwájú ìjà, wọ́n á ṣèkìlọ̀ oríṣiríṣi nǹkan. Yorùbá létò, a yàtọ̀ sáwọn ìran kan, a yàtọ̀ sí àwọn ẹ̀yà kan nílẹ̀ yìí. A yàtọ̀ sáwọn ẹ̀yà kan lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, wọ́n kàn kó wa pọ̀ ni. Yorùbá ní ètò tó dáa, ètò tó gbayì, ètò ọmọlúàbí àti ìwà ọmọlúàbí. Nínú àṣà Yorùbá ni òwe, nínú àṣà Yorùbá lòwe wà. Nínú àṣà Yorùbá ni òwe wà, òwe. Nínú àṣà Yorùbá ni èèwọ̀ àti èèwọ̀ ìdílé, èèwọ̀ tí gbogbo téèyàn lè mọ̀, èèwọ̀ ilé, èèwọ̀ ìdílé, òwe Yorùbá. Nítorí Yorùbá gbàgbọ́ pé òwe lẹṣin ọ̀rọ̀ báyìí lẹṣin òwe, bọ́rọ̀ bá sọnù, Yorùbá gbàgbọ́ pé òwe náà la fi ń wa. Ẹ jẹ́ mú, bóyá mo lè mú bíi mélòó kan wá nínú àwọn ẹ̀kọ́ ilé tí mo ti mẹ́nubà. Èyí tí n bá lè mú wá lónìí, tó bá tún dọjọ́ iwájú á máa tú ìtókù. Àní mo fi eléyìí ṣe ìkíni kú ilé, àní ìkíni fún àwọn ògbówẹrẹ wa ni. Ẹ jẹ́ kí àwọn ọmọ yóò mọ àṣà. Ètò tá à ń ṣe yìí, bẹ́ẹ̀ bá fẹ́ kí àwọn ọmọ yóò gbọ́ Yorùbá, ẹ jẹ́ wọ́n máa wò ó. Ẹ jẹ́ kí wọ́n máa wò, kò sí ohun tá à ń sọ lórí ètò yìí tó bá ọmọdé wí. Bẹ́ẹ̀ ni ẹ kọ́ wọn láṣà, ẹ jẹ́ wọ́n wo ètò, ẹ jẹ́ wọ́n wo fíìmù Yorùbá èyí tó bá dáa, tó sọ̀rọ̀ èdè Yorùbá dáadáa,
tá a pé sinimá àgbéléwò tó ti dìranù tí wọ́n ń bára wọn ṣe lò pọ̀ nínú ẹnu èyí tó sọ̀rọ̀ nípa èdè Yorùbá gidi tó sọ̀rọ̀ nípa àṣà Yorùbá gidi ẹ jẹ́ káwọn ọmọ yín ó máa wò irú ètò yìí ẹ jẹ́ káwọn ọmọdé ilé yín ó máa wò ó bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ àbínimọ́ bó tilẹ̀ jẹ́ pé ìgbà tí ọmọ bá ti ń pé ọdún méjì láwọn ti bẹ̀rẹ̀ sí máa kọ ní ẹ̀kọ́ lé díẹ̀díẹ̀ yóò ti dàbí ẹni pé ọmọ ní kọ́kọ́ fi ìwà àbínimọ́ ẹ̀ òun ní kọ́kọ́ fi lélẹ̀ fún àwa òbí bó bá ti ń pé ọmọ ọdún méjì èyí tó jẹ́ pé bọ́mọ bá ti ń pé ọmọ ọdún méjì bó bá fẹ́ tọ̀ yóò máa rúnra bí wọ́n bá pọ̀n sẹ́yìn yóò rúnra òbí tó bá lákèésí yóò sọ ọmọ kalẹ̀ wọ́n á pe ìtọ̀ fún ó ní bí wọ́n ṣe ń pètọ̀ fọmọ kékeré ṣe ń pè fún yín ní pètọ̀ lórí ètò yìí láyé àtijọ́ báwọn àgbà bá pọnmọ sẹ́yìn tó ọmọ ti ń rúnra tó ń nà pọ̀pọ̀pọ̀ lẹ́yìn wọ́n ti mọ̀ tó fẹ́ tọ̀ ni ẹ̀kọ́ àbínimọ́ ẹ̀kọ́ àbínibí ni ọmọ tí òbí rẹ̀ ò bá lọ́bùn níbi pẹ̀lú ọ̀bùn tó bá ti fẹ́ tọ̀ yóò máa rúnra kódà bó wà lórí ibùsùn bó bá fẹ́ tọ̀ ọmọ náà rúnra yóò nà pọ̀pọ̀pọ̀ wọ́n á sì gbé látòrí ibùsùn àlọ́tọ̀ bí ọmọ bá fẹ́ jẹun ara ẹ̀kọ́ àbínimọ́ ọmọ ni ọmọ tí ò ti jọ ọmọ ọdún méjì tó bá fẹ́ jẹun tí ò ti lè sọ á máa ké àwọn òbí ẹ̀ wọ́n tó bá ti lákèésí wọ́n á ti mọ̀ pé ó fẹ́ jẹun ni wọ́n á fún lóúnjẹ àní gbóòrú bá mú ọmọ tó tásìkò fọmọ láti sanra ọmọ tí ò ti lè sọ̀rọ̀ ẹ̀kọ́ àbínimọ́ tiẹ̀ ni pé kó ké kó máa fi ọwọ́ jára ọmọ tó rú bá mú àwọn àgbà ó bọ́ṣọ fún wọn gbé sínú atẹ́gùn tàbí kí wọ́n bọ́ṣọ fún wọn lọ rèé sanra fún tàbí kí wọ́n wẹ̀ fún bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ àbínimọ́ ó wà fún àwọn ọmọ kéékèèké àwọn fúnra wọn ni wọ́n ti máa fi ẹ̀kọ́ àbínimọ́ wọn ẹ̀kọ́ àbínibí wọn wọ́n ti máa fi lélẹ̀ bí wọ́n ṣe ń dàgbà àní èyí táwa náà gan hù níwà àwọn ọmọ kéékèèké wọ́n máa ń mu ìyá tó jí tó gbọ́jú níṣojú ọmọ ìyá tó jí tó mú pákò tó run orí tàbí tá a mú búrọ̀ṣì tìgbàlódé wa náà àti toothpaste wa tá a tẹ̀ dò tá a fi fọnu èyí tá à ń ṣe lójú àwọn ọmọ òun ní ẹ̀kọ́ ìfarawé àti ẹ̀kọ́ àwòkọ́ṣe tí àwọn ọmọ wa máa ń wò gbogbo ohun tí òbí ń wù níwà pátápátá ìlọ ọmọ máa ń rí làwọn náà ẹ̀kọ́ ní òun ni mo sọ pé ohun tá à ní à lè bòyàn ẹ̀kọ́ tó òbí tí ò bá lẹ́kọ̀ọ́ kò lè kọ́ ọmọ ẹ̀ àyájọ́ àwọn èwe là ń ṣe mi ò ní fẹ́ kọ́rọ̀ bí ó pàpọ̀ jù bẹ́ẹ̀ ni ìní fẹ́ kọ́rọ̀ bí ó pọ̀ jù ẹ jẹ́ ń lọ sórí abala àrokò nílẹ̀ Yorùbá mo sọ fún yín pé ọ̀nà ìbánisọ̀rọ̀ pàtàkì nílẹ̀ Yorùbá ni àrokò jẹ́ ọ̀nà tí Yorùbá ń gbà bára wọn sọ̀rọ̀ ní ọ̀nà pàtàkì tó yà lára ọ̀tọ̀ non-verbal communication ló lóyìnbó pé kí fóònù tó dé kẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ tó dé kí WhatsApp tó dé kí text message tó dé kí gbogbo àwọn ẹ̀rọ ayélujára tá à ń lò káàkiri àgbáńlá ayé tó dé ní làwọn bàbá ńlá wa ti ń lo àrokò tí wọ́n ń pàrokò ránṣẹ́ síra wọn láyé àtijọ́ wọ́n fi ránṣẹ́ sí ìlú wọ́n fi ránṣẹ́ sí èèyàn wọ́n fi ránṣẹ́ sí oríṣiríṣi ibi òun ni non-verbal communication ọ̀nà pàtàkì tí Yorùbá ń gbà bára wọn sọ̀rọ̀ láyé àtijọ́ ẹ jẹ́ ń fún wa lárokò méjì péré lónìí bí Yorùbá bá fi ọfà ẹnjìnìá wa yóò bá ń wá ọfà torí iṣẹ́ iye tó ń gbà ọfà ni o èyí tí wọ́n fi ń jagun tàbí tí wọ́n máa fi ń jà èyíkéyìí ọfà tí Yorùbá bá fi ọfà òun lẹ̀ ń wò wọn o tí Yorùbá bá fi ọfà tàbí ọrún ránṣẹ́ sí ìlú kan ìtumọ̀ ẹ̀ ni pé àwọn tó fi àrokò yìí ránṣẹ́ wọ́n sọ pé àwọn fẹ́ kó ogun ja ìlú ọ̀hún ni o láìpẹ́ láì jìnnà àwọn sì máa kógun ja ìlú náà tí Yorùbá bá lè fi ọfà tí wọ́n fi ránṣẹ́ sí ìyàn nílẹ̀ Yorùbá ìtumọ̀ ẹ̀ ni pé àwọn fẹ́ wá kó ogun ja ìlú yẹn ni láìpẹ́ láì jìnnà àrokò kejì ni pé tí Yorùbá bá fi obì tẹ́ta máa ń jẹun ẹ̀yìn náà ti rí obì nu tí Yorùbá bá fi obì tí wọ́n fi mọ́ ìgbín àti epo pupa obì tí Yorùbá bá mú obì tí wọ́n fi mọ́ ìgbín àti epo pupa tí wọ́n ìpàrokò ránṣẹ́ sí ẹnìkan ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n fi àrokò yìí bẹ ẹni yẹn ní obì ìgbín àti epo pupa tí wọ́n fi pàrokò ránṣẹ́ sí ẹnìkan nílẹ̀ Yorùbá wọ́n fi àrokò ẹ̀bẹ̀ ni wọ́n fi àrokò yìí bẹ ẹni onítọ̀hún ni pé kó jọ̀ọ́ kó jèbùrẹ́ nínú nǹkan kan tó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fi pàrokò ránṣẹ́ àrokò ẹ̀bẹ̀ ní àrokò yìí o ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n fi àrokò yìí bẹ ẹni yẹn wọ́n fi ń bẹ ẹni pàápàá jùlọ lórí ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kàǹkà ọ̀rọ̀ kan tó ti ń ṣẹlẹ̀
láàrin wọn wọ́n fi bẹ̀ àròkọ ẹ̀bẹ̀ ni pé torí pé Ṣàngó kì í kọ ohun orógbó òrìṣà ò ní kọ ohun obì ẹ̀rọ̀ pẹ̀sẹ̀ ní ti gbìn ẹ wò ó epo pupa àti ìgbín ẹ̀rọ̀ pẹ̀sẹ̀ ló túmọ̀ sí nílẹ̀ Yorùbá gbogbo nǹkan pátápátá ní Yorùbá ní àkíyèsí fún náà ní ìtumọ̀ fún Ṣàngó kì í kọ ohun orógbó òrìṣà ò ní kọ ohun obì ìgbín àti epo pupa ẹ̀rọ̀ pẹ̀sẹ̀ ní ti gbìn kínú rẹ̀ ó rọ̀ torí pé ẹ̀rọ̀ pẹ̀sẹ̀ ní ti gbìn ẹ̀rí pé àwọn baba ńlá wa ní làákàyè wọ́n ní ọlọ́pọlọ pípé làwọn baba ńlá wa láyé àtijọ́ wọ́n ní làákàyè wọ́n ní ọpọlọ gidi wọ́n ní ọpọlọ bá ti tolé bá ti tòlù bá ti tògbòrò òun láyé wọ́n fi ń tòrò bí omi àfòwúrọ̀ kan láyé àtijọ́ ẹ jẹ́ darí wálé lórí ìyẹn ẹ jẹ́ kí n mú òwe wá fún wa mo ní òwe mẹ́jọ kàǹkà ń bí nítorí pé mo Yorùbá gbàgbọ́ èmi náà gbàgbọ́ ẹ má wàá jẹ́ sọ pé èmi Yorùbá gbàgbọ́ pé òwe lẹṣin ọ̀rọ̀ báyìí lẹṣin òwe gbọ́rọ̀ bá sọnù òwe láàfin wà nílẹ̀ Yorùbá òwe ṣe pàtàkì a lè fòwe bá àwọn ọmọ wa sọ̀rọ̀ torí ẹ̀ mo ṣe sọ pé ẹ jẹ́ káwọn ọmọ wa ó súnmọ́ ojú móhùnmáwòrán yìí ẹ jẹ́ kí wọ́n súnmọ́ díẹ̀ lónìí ẹ jẹ́ kí wọ́n wò torí pé àyájọ́ tèwe náà là ń ṣe Children Day là ń ṣe lónìí May 27 lórílẹ̀‐èdè wa Nàìjíríà o èmi ò mọ̀ bóyá bó ti rí nù káàkiri jákèjádò àgbáńlá ayé àmọ́ tí kò bá rí bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tí wàá ń bí àyájọ́ àwọn èwe ní May 27 táwa ń ṣe lónìí yìí ọjọ́ 17 ní May 27 bẹ́ẹ̀ ni àyájọ́ àwọn èwe Children Day òun ni mo fi ń sọ wípé ẹ̀yin ògbó wẹrẹ wa ẹ wá wo ètò eléyìí kẹfì ṣòdiwọ̀n ayé yín torí pé ẹ̀rọ gbọ́kọ́ ń bẹ̀ ni àkàlàmàgbò ní làlújá kó níbodè ó má fẹ́ bọ́ jura ẹ̀kọ́ pọ̀ nínú ètò gbàgede àṣà yìí bẹ́ẹ̀ ṣe ń láìkẹ́ ẹ bá mi comment ẹ share kéde subscribe fún mi ẹ bá mi pín káàkiri ẹ jọ̀ọ́ nítorí pé ètò yìí ètò tó ń kọ́mọdé lọ́gbọ́n ètò tó ń kágbà lọ́gbọ́n ní gbàgede àṣà yèyé gbàgede àṣà TV yèyé gbàgede àṣà ẹ̀kọ́ pọ̀ yèyé gbàgede ẹ̀kọ́ papọ̀ ẹ fààyè díẹ̀ sílẹ̀ ẹ̀kọ́ àṣà tí ẹ fààyè díẹ̀ sílẹ̀ kẹ́ tó kọ TV yèyé gbàgede ẹ̀kọ́ pọ̀ space àṣà space TV ẹ subscribe bẹ́ẹ̀ ni lórí YouTube ẹ subscribe ẹ comment ẹ pín káàkiri ẹ tàn ká ẹ jáwọ́ èèyàn orí gbọ́ ẹ jẹ́ kí wọ́n dà mọ̀ òwe mi àkọ́kọ́ sọ pé ẹni bá mọ tápà yóò mọ̀ gbódó ènìyàn tó mọ tápà yóò mọ̀ gúnú ẹni bá mọ tápà yóò mọ̀ gbódó èèyàn tó mọ tápà yóò mọ̀ gúnú òwe ni nílẹ̀ Yorùbá òwe kejì sọ pé ẹni bá fẹ́ jogún kógún irú ẹni bẹ́ẹ̀ ìtànkìtàn ní pa ẹni tí ó jogún kógún á pin ìtànkìtàn kábà ẹni tí ó jẹ ogún tí èṣe tiẹ̀ á sọ ìtàn aburú tí ó fi rógún yẹn jẹ nìtumọ̀ ẹ̀ èèyàn tó fẹ́ jogún kógún yóò pin ìtànkìtàn ẹni máa jogún kógún ìtànkìtàn nírú wọn pa òwe kẹta sọ pé ẹni bá mọ ìṣín jẹ yóò mọ pé ojú rẹ̀ yọ dànù bẹ́ẹ̀ ni ẹni bá mọ pé ìṣín jẹ yóò mọ ìpín ojú ẹ̀ yàn òwe kẹrin sọ pé ẹni bá mojú ògún nípa bìnírè torí pé ìrè nílé ògún ará ìlágbẹ̀dẹ ẹni bá mojú ògún nípa bìnírè ìrè nílé ògún ará ìlágbẹ̀dẹ ẹ wò ó òwe mi karùn sọ pé ẹni bá yó ní gùfẹ̀ tí bá yó tán sì máa gùfẹ̀ ẹ mọ̀ lára àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wá nílẹ̀ Yorùbá ni wọ́n á ní tá a bá fẹ́ gùfẹ̀ káwọn ra fọwọ́ bo ẹnu wa that is if you want to belch you cover your mouth ara àwọn àṣà tí àwọn baba ńlá wa kọ́ wa nílẹ̀ Yorùbá ni that is important of home training èmi èsì èbó lé kì í ṣàṣà mi kí n máa ṣèbó tó lédè elédè ni èmi èsì èbó lórí ètò yìí ṣùgbọ́n lórí àyájọ́ àwọn ògo wẹrẹ wa Children Day mo fi ọ̀rá fi ìbò kéékèèké tí mo fi ń kun ìyókùn ẹ má jò mọ́ yín lára o ìgbé èbó mi èsì sí èbó torí pé èdè abínibí mi jẹ mí lógún dáadáa ẹni bá yó ní gùfẹ̀ òwe ni ẹni ebi ń pa yíyan níyan ìparí ẹ̀ nìyẹn ẹni bá yó ní gùfẹ̀ ẹni tẹ́bi ń pa yíyan níyan ẹni bá yó ní gùfẹ̀ ẹni ebi ń pa yíyan níyan láyé àtijọ́ tá a bá yó á gùfẹ̀ ṣùgbọ́n ní bá pa á máa yán gbò ní méjì ní yíyan bóyá ká yán gbà tí ebi ń pa wá tàbí ká yán tá a bá fẹ́ sùn yíyan méjì ni. owó èmi kẹfà sọ pé ẹni tó bú ẹṣin lọ́bùn ó jàre ẹṣin ẹni báwọn òwe kàkàkàkà mò ń wá ẹni bú ẹṣin lọ́bùn ó jàre ẹṣin nítorí pé lálá ń bẹ lẹ́nu ẹṣin pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àti ẹṣin ó máa ń bẹ látẹlẹsẹ̀ lálá ń bẹ lẹ́nu ẹṣin pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àti ẹṣin ń bẹ látẹlẹsẹ̀ rẹ̀ ẹni bú ẹṣin lọ́bùn ló jàre ẹṣin lálá ń bẹ lẹ́nu
pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àti ṣinṣin ń bẹ látẹlẹsẹ̀ ẹṣin abẹ́ẹ̀rẹ̀ àwọn baba ńlá wa bí ọ̀pọ̀lọpọ̀ fún wọn wọ́n ní ọpọlọ wọ́n ní làákàyè wọ́n á fi wé ohun èdè alápèjúwe lédè Yorùbá èmi máa ń sọ fún yín òun ló ṣe máa ń rọrùn fún àwọn tó bá wá bá wa gbé nílẹ̀ Yorùbá ló ṣe máa ń rọrùn fún àwọn àjòjì gbòdògbò láti tètè gbọ́ èdè wa èdè alápèjúwe ní ká fi wé ohun ká fọ̀rọ̀ wérọ̀ wọ́n lè kó ẹ̀pà jọ pósí ẹ̀ lérí ajígbọ́nàkújọmí alábàáhùn ẹ wò ó ńlọbẹ̀ ń lè ní ẹni tó gbé ẹṣin lọ́kùn ló jàre ẹṣin torí pé lálá ń bẹ lẹ́nu ẹṣin àti pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ń bẹ lẹ́sẹ̀ ẹṣin ẹ wò Wékéjé sọ pé òwú tíyà gbọ̀n ńlọmọràn mo ti sọ síwájú lára àwọn ẹ̀kọ́ ilé ìwà tí òbí ìyá àti bàbá bá hù lọmọ hù ní jẹ́ bẹ́ẹ̀ òwú tíyà gbọ̀n ńlọmọràn òwe kẹjọ kájí ẹ ńlẹ ó ní ọmọ àjọ̀nàkú kì í yàrá ọmọ tẹkùn bá bí ẹkùn ní ó jọ a ò ní bímọ níṣọ ewúrẹ́ kó yàsọ àgùntàn lọ yàn òwe lẹṣin ọ̀rọ̀ báyìí lẹṣin òwe tọ́rọ̀ bá sọnù òwe la fi ń wa àwọn baba ńlá wa ní làákàyè orí wọn pé wọn gbọ́n àyájọ́ àwọn èwe la wà yìí lágbára lọ́wọ́ Elédùmarè kéwékéwé ò ní kó wa léwe lọ ràgbàdànù níràwá ìyá náà dànù àwọn ọmọ wa dàgbà wọn á dògbó iṣu ọmọ wa jiná fáwa òbí jẹ àwa náà àfọwọ́ pàwọ́ àfèrè jòbí iṣu ọmọ jiná fún wa jẹ lágbára Ọlọ́run àmọ́ ẹ̀kọ́ ṣe pàtàkì o ẹ̀kọ́ ṣe iyebíye ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ọ̀tọ̀ lẹ̀kọ́ ìwé èmi ò kóyún ẹ̀kọ́ ìwé kéré torí mi náà kà àwọn ọmọ mi ń kà lọ́wọ́lọ́wọ́ ìpè ká má ràn ọmọ lẹ́kọ̀ọ́ ìwé gbogbo ipá àti agbára tá a bá lè sà ní ká fi rán wọn kí wọ́n lè tayọ ẹ̀kọ́ ìwé dá ṣùgbọ́n ẹ̀kọ́ ilé ṣe pàtàkì béèyàn bá kẹ́kọ̀ọ́ ìwé tó gboyè kóyè tó gba gbogbo tó ka Cambridge tó gba gbogbo ìràwọ̀ nínú ìwé tí ò bá lẹ́kọ̀ọ́ lé tí ò níwà ọmọlúàbí asán bá ń sá ni èèyàn yẹpẹrẹ ni èèyàn lásán ni kòròfo òfìfo lásán ni òfo ni ọjọ́ kejì ọjà ẹ wò ó ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa nítorí ọjọ́ ọ̀la kán lè lọ ṣojú wa dáadáa níta kán má dàgbà bà wá lójú jẹ́ ẹ̀kọ́ ṣe pàtàkì ẹ̀kọ́ ṣe kókó bẹ́ẹ̀ bá rí ọ̀pọ̀ èèyàn tí wọ́n ń fẹ́ ẹ̀kọ́ ṣẹ̀rínrín ẹ má ṣe farawé wọn o ẹ̀yin ìwé ìwòyí ẹ wò ó ní nítorí àwíjàre kí tó lọ tán lẹ́nu ní ìní tí máa ṣẹ́rí wálé lórí ètò gbàgede àṣà fún tòní àmọ́ ẹ má gbàgbé ó yẹ ká máa mú iṣẹ́ àmúrelé wa wá léraléra àmọ́ àti ìráwọn èèyàn kẹ́bù fún wa a sì fẹ́ máa ṣe kóríyá fún àwọn tí wọ́n bá gba ìbéèrè wa lórí ètò yìí a fẹ́ máa ṣe kóríyá fún wọn àwọn tí wọ́n bá ti ń gba ìbéèrè wa ká máa fún wọn lẹ́bùn gbogbo ẹ̀yin tí Ọlọ́run bá ṣẹ́gi ọlà lé lọ́wọ́ ẹni tọ́lọ́run wọn bá ṣẹ́gi ọlà lé lọ́wọ́ ni mò ń pè ẹ wá polówó ọjà yín lórí ètò yìí ẹ wá fún wa lẹ́bùn ká máa bọ àwọn èèyàn tí wọ́n bá gba ìbéèrè wa àwa fẹ́ máa ṣe kóríyá fáwọn tó bá gba ìbéèrè wa ẹ pè mí sẹ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 080 39 72 2703 080 39 72 2703 àti 080 28 48 1850 080 28 48 1850 ẹ pè mí fún ìpolówó ọjà yín lórí ètò yìí tàbí ẹ̀bùn tẹ́ ẹ bá fẹ́ fún wa káwa náà lè máa ṣe kíni ká lè máa fún àwọn èèyàn lẹ́bùn lórí ètò yìí tó bá ti gba ìbéèrè wa a níṣẹ́ àmúrelé ta máa ń jùlẹ̀ tẹ́lẹ̀ ṣẹ́ gbàgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sì máa ń gbà á wọ́n máa ń gba ìbéèrè wa dáadáa wọ́n máa ń múnú mi dùn wípé àwọn ọmọ Yorùbá àtàtà àwọn tí mo fẹ́ kí wọ́n gbọ́ mi ni wọ́n ń gbọ́ mi àwọn ọmọlúàbí èèyàn àwọn ọmọ Yorùbá gidi ni wọ́n ń gbọ́ mi àwọn ọmọ Yorùbá àtàtà àwọn ọmọlúàbí ẹ̀dá tí wọn ò ṣe fọwọ́rọ́ tì sẹ́yìn láwùjọ ni wọ́n ń gbọ́ mi lágbára lọ́wọ́ Elédùmarè ipa ò ní pín yín mo ní ká kóró ká kọ́fà kásìkò ń tàfà torí pé oró ò ní gbéra rẹ̀ lọ́dún ẹranko ọfà náà ò ní dira rẹ̀ lámùrèpẹ́ fún mo dúpẹ́ pàtàkì ọpẹ́ gidi lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ ètò yèyé gbàgede àṣà ẹ̀yin olólùfẹ́ yèyé gbàgede àṣà ẹ̀yin olólùfẹ́ ètò gbàgede àṣà lágbára lọ́wọ́ Elédùmarè ẹ̀ nílé ń gbé sọ bí ò ṣe bí ọmọ ẹ̀ ní mórí búṣu ẹnu ẹ̀ wá ní ṣàwọn eléyìí gbèsè yèyé gbàgede àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi àríkẹ́ ọmọ àfìjà sínú pèsè ẹ̀rín àfẹbí sínú kọ oúnjẹ ahun èmi lọmọ bó ló ń jẹ bá rí mi tó rojú máa sì fà ìjẹ tẹ ẹ lọ́rùn tó tí mo kápá ọ̀kànjú àmì ni àríkẹ́ ọmọ ajó má níwòrán mo tún ti ń lọ lónìí mo padà wá lọ́jọ́ mẹ́jọ lọ́jọ́ mi ọjọ́ rí ó lè má tọ́jọ́ mẹ́jọ á tún pàdé ẹ wò ó Ìbàràpá ní mí ọmọ àfi Ìbàràpilẹ̀ ọ̀rọ̀ tápá ti tan ìrúwà òjòkó agbẹdúdú orí òkèlè àkọ gàgàrà kíkọ lérúwà o àgbẹnidájà tiwa yòókù tún dìgbà míì
tẹ́ máa pàdé mi lórí ìkànnì yìí Yèyé Gbàgede Àṣà TV. Ẹ tàn ká ẹ pín ká ẹ jẹ́ káwọn èèyàn rí gbẹ́jẹ́ kan dààmú ẹ ṣeun ó dàbọ̀. Gbàgede àṣà ni, gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà ni, ẹ̀mú kó má dà kọrin o. gbàgede àṣà ni, Gbàgede gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà ni ètò. Kádì kólóbá o, kádì sùkú, kádàdí mọ́lẹ̀ o. Bẹ́ẹ̀ni Ojú sọ́kọ kẹfẹ́ sanyán bàbá ṣọ́. Ìró àti bùbá pẹ̀lú àbètí ajá. Àgbàna ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn. Bẹ́ẹ̀ni o. Kárí ni ká pọ́n nílẹ̀ Yorùbá lónìí yẹn. Ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi. Ẹ fàṣà kọ́mọ. Gbàgede gbàgede àṣà ni, àṣà alẹ́ wa ni. gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé Òtítọ́ lájà àṣà ni o. Yorùbá wa. Tó ṣe wà létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà ni ètò. Mojísọ́lá Àjàyí la tó kún ètò yẹn o. Bẹ́ẹ̀ lórí àṣà ni.